kà nínú ẹni tó rẹ̀ mélòó la fẹ́ kà nínú ẹni tó rẹ̀ aṣa mina dáàrí aṣàhínà mina dáàrí ó ṣẹ̀mí dìgbà tọ́lọ́run ló tó ó tó bó ti wà nínú ààrẹ nì ó tó wá ṣẹ̀mí dìgbà tọ́lọ́run ló tó so ọlọ́run ló ní àsìkò ló sì fún wa ọlọ́run ló ní àsìkò ló sì fún wa alhamdulillah òun ló ní ẹ̀mí ló sì fún wa òun ló ní ẹ̀mí ló sì fún wa ní ẹ̀mí alhamdulillah ọba jí láàárọ̀ kò dúpẹ́ fọ́lọ́run tó bá jí láàárọ̀ kò dúpẹ́ fọ́lọ́run bí ọlọ́run ṣe tó bá lálẹ́ tó bá lálẹ́ kò dúpẹ́ fọ́lọ́run kò dúpẹ́ fọ́lọ́run àdúpẹ́ ìtọ́lọ́run ṣe fún wa yìí alhamdulillah tọ́lọ́run ní pé ká wà tọ́lọ́ ní ká wà dáríra wa táàgbọ́ra wa alhamdulillah alhamdulillah rabbil alamin gbà lọ́wọ́ wa tí ìbá ṣe ọpẹ́ wá sí tọ́lọ́ mẹ́gbà lọ́wọ́ wa ládùúgbò ìbàdàbàdà tó ṣe fún àti ìbá ṣe ọpẹ́ náà là dá fọ́lọ́run ọpẹ́ náà làwọn dá fún ọlọ́run yìí alhamdulillah fọ́lọ́run kó gba ọpẹ́ wa náà àmín lẹ́yìn náà adágbére àwẹ̀ lẹ́yìn náà adágbére fún àwọn lẹ́sì bí ó dàpọ̀ adágbére fún Ramadan adágbére fún Ramadan pé ọlọ́run kó jẹ́ ká ṣọ̀pọ̀ ẹ̀ pé ọlọ́run jẹ́ kí á sí ọkọ rẹ̀ adúpẹ́ fọ́lọ́run náà pé ó kà wá kẹ́ni tí ó tún ṣe tọdún àwọn adúpẹ́ fọ́lọ́run náà tó tún wá kà wá kẹ́ni tí ó tún ṣe tọdún nìyí alhamdulillah ó kà wá kún ẹni tí ó ṣe tọdún ní tó kà wá kún ẹni tí ó ṣe tọdún nìyí àṣì lórí ààrẹ àṣì lórí ààrẹ alhamdulillah ó kà wá kínú ẹni tí ó ṣe tọdún yìí ó kà wá kún ẹni tí ó ṣe tọdún nìyí àṣì lọ́gbẹ́ ẹ̀wọ̀n àṣì lọ́gbẹ́ ẹ̀wọ̀n alhamdulillah ó kà wá nínú ẹni tí ó ṣe tọdún yìí ó kà wá nínú ẹni tí ó ṣe tọdún nìyí àṣì lọ hospital àṣì lọ hospital alhamdulillah àbá ń retí pé ọlọ́run kò tí fún ẹ lówó ní owó ló ń béèrè tó wọ́n rántí pé ọlọ́run tí fún ẹ lówó ló ń béèrè èyí tó ṣe fún ẹ yìí mélòó ló dúpẹ́ èyí tó ṣe fún ẹ̀yin mélòó ló dúpẹ́ alhamdulillah àdúpẹ́ fọ́lọ́run alhamdulillah kádúpẹ́ fọ́bá Olúwa ọba àwa ẹ̀dá kádúpẹ́ fọ́bá Olúwa ọba àwa ẹ̀dá tó ní ká tún ṣe Ramadan kádúpẹ́ fọ́bá Olúwa شكرا سرا وجهرة حمدا وشكرا سرا وجهرة لله رب العالمين حمدا وشكرا حمدا وشكرا لئن شكرتم
agbábẹ̀. ẹ̀jẹ̀ àgbàbẹ̀. Ẹlòmí ò sì ní ẹlòmí ò máa wá dà wọ́n láàmú. ẹlòmí àmà wá dà wọ́n láàmú. ìwé àṣẹ ẹni tó ń náwó fún wọn rèé sẹ́ni tó ń ṣe rèé. sẹ́ni tó ń ṣe nìyí. Ó pè mí náà ó tí ì ṣe lé ó tí ì ṣe mo ní nǹkan báyìí. àti ó ti ń ṣe fún bàbá lágbègbè ó pè mí náà ó sì ṣe tèmi. Ọlọ́run ló ṣe nǹkan ázìkì. Ọlọ́run ní sí ikọ̀ ásìkì. Bọ́ bá mọ̀ nú àwọn tó bá mọ̀ nú ẹni tó ń ṣe fún mi. tó bá mọ̀ nínú ẹni tó ṣe fún bàbá wa. Ọlọ́run ò bá rán sí ẹ. Ọlọ́run ò bá rán sí ẹ. Kò bá àpẹẹlẹ̀ kò bá àtúntòlù kò ní ṣe gangan fún ẹ. Kò rán sí ẹnu ni. Kò rán sí ẹni àfikún ọba kádàrá. Àmáwọn èèyàn ti wá burú ní ìsìn. Àwọn èèyàn wá burú ní ìsìn. Togun ni ó máa lọ bẹ́ẹ̀ lọ. Àpọ̀jẹ́ tó lówó wọ́n lọ bọ́ àwọn èèyàn tó bá ní. Ẹni tán bá rí. Ẹni wọ́n bá rí. Tàfọ̀ṣẹ́ ni wọ́n máa lọ bá. Tàfọ̀ṣẹ́ ni wọ́n máa lọ bá. Ẹnìkan ò ní ṣe fún mi kó já sí pé kí n wá ṣọ̀nà báwọn èèyàn bí ó ṣe bá tiẹ̀ jẹ́. Ẹni wọn ò ní ṣe ń bàbá wa kí bàbá wa ṣọ̀nà náà ṣe bá tó nítọ̀ jẹ́ rárá. Níbi à ń fọ́lá wọn hàn. Ibi à ń fi ọlá wọn hàn. Wípé wọ́n ń ṣe nǹkan báyìí. Pé wọ́n ṣe nǹkan báyìí. Lẹ́lòmí ò ti máa wá gbé bùkátà lọ bẹ̀. Lẹ́lòmí ò tún wá dìde tó wọ́n ti dárúkọ orúkọ ní mọ́dúrásì yóò wá gbé bùkátà lọ mọ́nítọ̀ ń lé. Nípa bẹ́ẹ̀ àní dárúkọ. Àní dárúkọ. Ó mọ rẹ̀. Ẹni tó ṣe ó mọ rẹ̀. Ọlọ́run mọ̀. Ọlọ́run mọ̀. Àwa náà mọ̀. Àwa náà mọ̀. Fi mọ bẹ́ẹ̀. Ní ọmọ bẹ́ẹ̀ yẹn agbébílé. Nínú àwọn tàwí wọ́n ń ṣe fún wa. Àwọn tàwí wọ́n ṣe fún wa. Kìí ṣe pé fàárí. Kìí ṣe ti fàárí. Kìí ṣe ti ìgbéraga. Bẹ́ẹ̀ni kìí ṣe ti ìgbéraga. Ọlọ́run ló rán wọn. Ọlọ́run ló rán wọn. Àtojúbọ̀ wọn nílé. Àtojúbọ̀ wọn lé. Ọlọ́run ló rán wọn. Ọlọ́run ló rán wọn. Ọlọ́run tó rán wọn yẹn làní kó san wọ́n lẹ́san. Ọlọ́run tó rán wọn yìí wọ́n sì jíṣẹ́ náà dáadáa làní kó bá wa san wọ́n lẹ́san. Ó bẹ̀rẹ̀ láti ibi tó ti bẹ̀rẹ̀. Ó bẹ̀rẹ̀ láti ibi tó ti bẹ̀rẹ̀. Ó bẹ̀rẹ̀ láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó dé máyì tó bá fẹ́ dárúkọ. Àti ibi tí ó máa dé. Àwọn èèyàn pọ̀. Wọ́n pọ̀. Wọ́n pọ̀. Wọ́n pọ̀. Ẹ má dárúkọ ọmọ sẹ́yìn sọ mẹ́sà. Ẹ má dárúkọ ọmọ sẹ́yìn. Èèyàn lè dúpẹ́ fáwọn kan. Bàbá láti lè dúpẹ́ fáwọn kan. Ó yá sí pé ẹ̀wọ̀n nínú dáadáa náà ni tí wọ́n ṣe. Nínú dáadáa tí wọ́n ṣe. Àwọn tó wà ń jọba. Àwọn tó wà ń jọba. Ọlọ́run má bà jọba wọn jẹ́. Ọlọ́run má bà jọba wọn jẹ́. Àwọn tó wà ń jọba. Àwọn tó wà ń jọba. Ọlọ́run bá wọn ṣe jọbọ. Ọlọ́run bá wọn ṣe jọbọ wọn. Yóò yẹ lẹ́nu pé so àwọn sáwọn tó ń jẹ owó Nàìjíríà ni. Pé à ń ṣàdúrà fáwọn tó wà ń jọba ibi ń pa wá. À ń ṣàdúrà fáwọn tó wà ń jọba ibi ń pa wá. Òun ó máa sọ bẹ́ẹ̀. Òun ó máa sọ bẹ́ẹ̀. Ipe ebi ń pa òun. Ebi ń pa òun. Òṣòwò lù. Òṣòwò lù. Àdẹ̀ ń ṣàdúrà fún wọn. Àwọn tó wá ń ṣàdúrà fún wọn.
ìwọ náà gbàgbé wípé inú ọkọ̀ kan náà lájíjọ wà ó gbàgbé wípé inú ọkọ̀ kan náà lájọ wà kò gbọ́dọ̀ dànù kò gbọ́dọ̀ dànù bí wo ti rí yẹn bí wọ́n ò ṣe rí yẹn bẹ́ẹ̀ làánú rí bẹ́ẹ̀ làwọn náà ò rí bí wọ́n ṣe ń kígbe bí yẹn bí wọ́n ṣe ń kígbe bí bẹ́ẹ̀ làánú àpariwo ibi àwọn bẹ́ẹ̀ làwọn náà mọ tí ń jẹ́ bẹ́ẹ̀ àpariwo rẹ̀ ni Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nínú hadithul qudsi ó ní ana malikal muluk wa qulubul muluk biyadi tusarrifuha kayfa asha فإن عصوني عبادي حولت قلوب ملوكهم عليهم بالنكمة جل جلاله حياكم الله وإن أطاعني عبادي حولت قلوب ملوكهم عليهم إليهم بالرحمة حياكم الله ṣùgbọ́n wọn bá yín bẹ́yìn bá ti lé lẹ́yìn aráàlú bá ti lé tẹ́yìn ṣẹ̀ṣẹ̀ lẹ́yìn ṣẹ̀ṣẹ̀ gbogbo ọkàn àwọn olórí yíyan ọwọ́ mi ló wà gbogbo ọkàn àwọn olórí yìí ni ọwọ́ ọlọ́run ló wà òun máa ń yí padà bó bá ṣe wù ú ni ọlọ́run ló máa ń yí ọkàn wọn padà bó bá ṣe mú òun ni lẹ́yìn ẹrú mi tẹ́bá ṣẹ̀ mí lẹ́yìn ẹrú mi tẹ́ bá ṣẹ̀ mí Allahu la ilaha illa ana òun fọ́lọ́wọ́n bá búra tó yẹ pé kò sí ẹnìkan àfohun ana malikul muluki Malikul muluk èmi ni gbogbo olórí àwọn olórí ọlọ́run ni olórí gbogbo àwọn olórí wa malikul muluki èmi lọ bá gbogbo àwọn ọba qulubul muluki biyadi ọkàn àwọn ọba yẹn ọwọ́ mi ló wà ọkàn àwọn ọba ọlọ́run ló wà wa innal ibada iza asawni ẹ̀ṣẹ̀ ráwọn ẹ̀dá ọlọ́run anfusakum bidu'ai adal muluki ayé máa ṣépè láwọn ọba yín àtàwọn olórí yín ẹ̀yẹ máa ṣépè láwọn ọba yín àtàwọn olórí yín bẹ́ẹ̀ bá ìyà jẹ aráàlú kò sí ọba tó lu àsìkò kan lọ́wọ́ àbí ìjọba tó lu àsìkò kan lọ́wọ́ tó fẹ́ fi ìyà jẹ aráàlú torí tó bá kúrò ń bẹ̀ nítorí orúkọ ẹ̀ ni wọ́n máa dá ní gbogbo ìgbà pé òun ló fi ìyà jẹ àwọn àbẹ̀rẹ̀ sí pariwo change slogan tá ń lò nìyẹn slogan tá ń lò nìyẹn pé change yẹn àròyé pé ìjọba ni ó change àwọn èèyàn ń rògbà náà pé ìjọba ni ó change ìjọba kan ni ó change ó ń sọ fún wa wípé ẹ change kúrò nínú ìwà tẹ́ ń hù ìjọba kan ló máa change ó sọ fáwọn aráàlú ibi ẹ change kúrò nínú ìwà tẹ́ ń hù ẹ máa hùwà tó dáa ẹ máa hùwà tó dáa nígbàtà àròyé pé ìjọba ni ó change yẹn làwa ń bu wọn ipe ìkọ́kọ́ ò change ṣé wọ́n change ṣé wọ́n change nígbà tó wá ìyẹn náà sọ pé èmi ló kàn ṣé wọ́n náà bá tó èmi ló kàn náà sì ní àwọn padà yé wa pé ẹni tó kàn ló mọ̀ báyìí yóò kan ẹni tó kàn nítorí wípé náà wọ́n tara ẹ kí ni tiẹ̀ pẹ̀lú wípé talẹ́ni náà tó ṣe dáadáa fún wọn kí ni tiẹ̀ pẹ̀lú tẹ́gbẹ́talẹ́ni náà tó ṣe dáadáa fún wọn a mọ̀ àwa mọ̀ ọlọ́run mọ̀ lọ́kùnrin lóbìnrin ọkùnrin wọn ní obìnrin wọn ní kọ́lọ́n kó ṣe dáadáa fún wọn ọlọ́pàá wa ṣe dáadáa fún wọn náà ọlá Muhammad ọlọ́nẹ́gbà Muhammad ọlá Ramadana táwà yìí ọlọ́nà Ramadan táwà yìí
abẹ̀rẹ̀ Ramadan gẹ́gẹ́ bọ́lọ́run ti pa wá láṣẹ gẹ́gẹ́ bí Ọlọ́run ti pa wá láṣẹ wípé kutiba alaykumus siyam ya ayyuhal ladhina amanu àti ṣàwúsù ṣáájú túnṣe nígbàtà ti fọ̀rọ̀ gan gé yẹn kò mí ní ipá ṣe àwúsù àti ṣe ṣáájú ya ayyuhal ladhina amanu agẹ́gẹ́ كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخرى وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون وأن تصوموا خير Kùránì láké yìí afẹ́fẹ́ hàn áìpé
a fẹ́ bẹ̀rẹ̀ tafsir àwọn ká tó bẹ̀rẹ̀ gbogbo àwọn tí wọ́n ti lọ nínú jama markaz ọkọ̀kọ́ bẹ̀rẹ̀ látorí bàbá Sheikh Adam bàbá Sheikh Adam yẹn rahmatullahi alayhi rahimahullahu rahmatan wasi'a. òun làwọn èèyàn ò fẹ́ kó kù mọ́ òun ni àwọn èèyàn wọn ọ̀fẹ́ kó kù mọ́ bàbá Sheikh Adam ni òun làwọn èèyàn kò fẹ́ kó kù mọ́. Sheikh Adam tí wọ́n fẹ́ kó kù Sheikh Adam tí wọ́n fẹ́ kó kù orí pa ẹ̀ wọ́n fẹ́ parẹ́ orí pa bàbá mi wọ́n fẹ́ parẹ́. markazi yìí wọ́n fẹ́ parẹ́ Markazi yìí wọ́n fẹ́ parẹ́. béèyàn bá lẹ́tọ̀ọ́ àdúà ẹ yẹ kó ṣàdúà fún ó yẹ ká ṣàdúà fún àmọ́ iye àwọn tó ń ṣe àdúà fún bàbá Sheikh Adam àmọ́ iye àwọn ẹni tó ń ṣe àdúà fún bàbá wa Sheikh Adam lójoojúmọ́ ayé lórígun mẹ́rẹ̀ẹ̀rin ayé àṣọ Nàìjíríà yìí nìkan lórígun mẹ́rẹ̀ẹ̀rin ayé àṣọ Nàìjíríà yìí láti dá lọ́dọ̀ Ọlọ́run tó láti dá lọ́dọ̀ Ọlọ́run. àwọn èèyàn sọ̀rọ̀ sọ́lọ̀ àwọn èèyàn sọ̀rọ̀ sí Ọlọ́run Ọlọ́run tó dá wa ní o Ọlọ́run tó dá wa wọ́n sọ̀rọ̀ sí i. ọ̀nìkọ́díkì láfíláyé àkówálò múnà wà tún lọ́dá ìzàrò tìlal Kùránù tàrítìlá kùtìlá ìzàrò tìlal Kùránù tàrítìlá قد قيل بالله أقوال منوعة oríṣiríṣi ọ̀rọ̀ làwọn èèyàn sọ sọ́lọ̀ oríṣiríṣi ọ̀rọ̀ làwọn èèyàn sọ sí Ọlọ́run tó ṣẹ̀dá wọn. ó máa kan ọ̀rọ̀ tí wọ́n sọ sí قتلا إذا رتل القرآن ترتيلا قتلا إذا رتل القرآن ترتيلا ka Al-Kùránì lọ ló kan oríṣiríṣi ọ̀rọ̀ táwọn èèyàn sọ sọ́lọ̀ tó bá ka Kùránì lọ ó máa kan oríṣiríṣi ọ̀rọ̀ táwọn èèyàn sọ sí Ọlọ́run. قد قيل في الله أقوال منوعة يدرى إذا رتل القرآن ترتيلا èèyàn bá Jìbìrì ìlú rìn táwọn èèyàn rí pé òun pẹ̀lú Jìbìrì ìlú ló ń lọ yìí لم يسلم المرء من قال ومن قيل kò lè bọ́ lọ́wọ́ rí pé wọ́n sọ ọ̀rọ̀ sí قد قيل بالله أقوال منوعة wọ́n sọ oríṣiríṣi ọ̀rọ̀ sọ́lọ̀ قتل إذا رتل القرآن ترتيلا ká Al-Kùránì ló bá pàdé قد قيل أن له ولدا وصاحبة wọ́n ló bímọ وصاحبة wọ́n ló ní girlfriend زورا عليه وبهتانا àléhì wọ̀bútan وتدليلا èyí irọ́ ni هذا لقولهم في الله ọ̀rọ̀ tí خالقهم wọ́n ń sọ sọ́lọ́run tó dá wọn فكيف إن قيل فينا بعد ما قيل فكيف إن قيل فينا بعد ما قيل báwo ló ṣe wá rí pé wọ́n
wọ́n sọ̀kan sí wọ. báwo ló ń sọ pé wọ́n sọ̀kan sí wọ pé wọ́n sọ̀rọ̀ sí ọlọ́run wọn ló bímọ wọn ló ní girlfriend oríṣiríṣi ọ̀rọ̀ ni wọ́n sọ sí ìwé tí wọ́n sọ pé wọ́n sọ sí ẹ. àbóṣe wa sọ pé wọ́n sọ sí bàbá rẹ̀. àbóṣe wa sọ pé wọ́n sọ sí bàbá rẹ̀. àbó wa sọ pé wọ́n sọ sí àfá rẹ̀. àbó wa sọ pé wọ́n sọ sí àfá rẹ̀. àbó wa sọ pé wọ́n sọ sí wọ gan-an. àbó wa sọ wípé wọ́n sọ sí ẹ nílé ìjọba tó dá wọn gan wọ́n sọ̀rọ̀ sí. bó ṣe rí yẹn bó ṣe rí yìí kọ́lọ̀kọ́ akẹ́ wọn. ọlọ́ba àtàlẹ́ bí ìkẹ́ ìjẹ́ fún bàbá ṣe káàdà. ọba ayọ́nú sí wọn kó bá forí wọn. يا أيها الذين آمنوا حياكم الله. ó ṣeun. بسم الله قل هو الله. بسم الله قل هو الله. الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. wọ́n fi wá dórí gbogbo àwọn jàmá pápárí gbogbo àwọn jàmá tó ti lọ àtèyí tó ṣẹ̀ṣẹ̀ ń lọ àtèyí tó ṣẹ̀ṣẹ̀ lọ àtèyí tó ṣẹ̀ṣẹ̀ lọ àtèyí tó ṣẹ̀ṣẹ̀ lọ. kọ́lọ́n kó bá wa kẹ́ wọn. ọlọ́run bá wa kẹ́ wọn. láìpẹ́ ìka tó máwẹ̀ yìí láìpẹ́ ìka tó máwẹ̀ yìí nìkan náà wà àlùfáà wa ẹ̀wọ̀n markazi náà ni wọ́n náà wà fún àwọn mọ́kàtí náà ni ó wá dáa púpọ̀. ó wá tí èèyàn tó dára púpọ̀. wọ́n náà ni àlùfáà wa Imam Ahmad Òjòdú. Imam Ahmad Òjòdú. kọ́lọ́n kó bá wa kẹ́. ọlọ́run bá wa kẹ́ wọn. àtàwọn tó ti lọ ṣáájú àtàwọn tó ti lọ ṣáájú gbogbo wọn à ní láǹfààní àti máa dárúkọ àní láǹfààní àti máa dárúkọ wọn. àmọ́ kọ́lọ́n kó wọlánú Ramadan yìí ọlọ́run lánàá Ramadan yìí kọ́lọ́n kó kẹ́ wọn. ọlọ́run bá kẹ́ wọn ọlọ́run bá gbogbo wọn. àwọn tó súnmọ́ bàbá Sheikh Adam àwọn tó súnmọ́ bàbá ṣe káàdà rahmatullahi alayhi táwọn náà ti lọ tí wọ́n ti lọ orípa wọn ò lè parẹ́ markazi yìí. orí bá wọn kò lè parẹ́ ní mọ́kàdì yìí. nínú àwọn jàmá bẹ́ẹ̀ nínú àwọn jàmáà bẹ́ẹ̀ nínú àwọn torúkọ wọn ò lè parẹ́ tí mo wí nínú àwọn tí orúkọ wọn ò lè parẹ́ náà bàbá wa wí yìí. máa láǹfààní àti dárúkọ bí méjì. àwọn bàbá wa náà máa láǹfààní àti dárúkọ bí méjì. àwọn ajíwa yú ṣáwà ìdára àwọn bàbá wa ájíwá yúṣẹ́ wa yé dára. orúkọ wọn ò lè parẹ́ markazi. orúkọ wọn kò lè parẹ́ mọ́kàdì yìí. rahmatullahi alayhi nǹkan tí wọ́n ṣe nǹkan tí bàbá wa náà ṣe ọlọ́run ló
bébí bí ti rántí lọ́dọ̀ ara ni bí àwọn bàbá wa ti rántí lọ́dọ̀ ara wọn báyìí ọlọ́run ó sì máa fi san án lẹ́san Amin ya Allah. bẹ́ẹ̀ àwọn ájì wa fázáàzí àwọn àhájì wa fásáàsì bàbá ìkàndá bàbá yìí bàbá yìí wọ́n bàbá yìí bàbá yìí sọ kọ́lọ̀ ọba akẹwọn ọlọ́pàá wa fẹ́ wọn àmín àwọn bàbá wa alákàá àwọn bàbá wa lákàá nínú jọmọ́ ni ní ìjọmọ́ ni wọ́n dá púpọ̀ wọ́n dá púpọ̀ ọlọ́ba akẹwọn ọlọ́pàá wa fẹ́ wọn àmín lọ́kùnrin bẹ́ẹ̀ wọ́n pọ̀ lọ́kùnrin bẹ́ẹ̀ wọ́n kọ́ ọlọ́pàá wa fẹ́ wọn ọlọ́pàá wa fẹ́ wọn àwọn obìnrin bẹ́ẹ̀ náà ọlọ́pàá wa fẹ́ wọn ọlọ́pàá wa fẹ́ wọn kó kó ní gbogbo wọn kó yọ́nú sí wọn. Amin. alá bísmìlá ìkòrò بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ولم يكن له كفوا àmọ́ bẹ́ẹ̀ à ń ṣàdúrà fún àwọn tí ó lẹ́tọ̀ọ́ àdúrà À ń ṣàdúrà fún àwọn tó lẹ́tọ̀ọ́ àdúrà. a lè ṣàdúrà fáwọn òkú ká má ṣàdúrà pé ká máa fi wọn gbogbo nǹkan Bẹ́ẹ̀ ni ká máa wá fi wọn gbogbo nǹkan bó ṣe lè yìí bó ṣe lé yìí bó ṣe rí yìí, bó ṣe rí yìí. ó wu ọlọ́run ọlọ́run sì lè tẹ́ Ohun ọlọ́run bẹ́ẹ̀ ni ọlọ́run sì lè jẹ́. a ti ẹ̀dúpẹ́ fún ilé Gbogbo ẹ lé orúkọ. inú ilé ò ṣe gbé ìta ò ṣe gbé Inú ilé òṣèré ìta òṣèré káàkiri bẹ́ẹ̀ káàkiri bẹ́ẹ̀. ààrẹ sì ń kú bí Àwọn ìjọba náà gbogbo nǹkan yóò padà tún dẹ̀ bẹ́ẹ̀ fún wa. wọ́n bá ti lè a máa lérò yìí pé yóò lè bẹ́ẹ̀ ni Tó bá ti lè á máa lérò wípé yóò lè bẹ́ẹ̀ ni. ìwọ gbà lọ́dọ̀ lọ́kàn rẹ sọ́dọ̀ ọlọ́run wípé líle tó lé yẹn kó dẹ̀ ni Ìwọ gbà lọ́dọ̀ ọlọ́run pé líle tó lè yẹn ó tẹ̀ ní. kó dẹ̀ Ó tẹ̀. Ròmọ́ اشتدي عزيمة تنفرج قد آذن ليلك بالبلج وظلام الليل له سرج اشتدي bó ṣe lè yìí tún lè sí azimatu tanfariji azimatu اشتدي azma bó ṣe lè yẹn tún lè ní tanfariji kò lè tú ni tókùn bá lè lálejò yóò ọkùn bá ti lálejò yóò padà já bẹ́ẹ̀ lára bẹ́ẹ̀. bó ṣe lè yìí Bó ṣe lé yìí, ó fẹ́ dẹ̀ ó fẹ́ tẹ̀lé. ọlọ́run wà jẹ́ kó dẹ gbogbo wa Ọlọ́run wa yóò tẹ̀ wá lọ́rùn. èèyàn bẹ́ẹ̀ Ìyẹn bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kẹta Ẹlẹ́ẹ̀kẹta, òun ni brigadier general ìgbìmọ̀ jẹ́nẹ́rà Aliyu Yusuf Emikomo Aliyu Yusuf Aliyu Yusuf Emikomo èmi kọmọ̀
má wo aṣọ wọn má wo aṣọ wọn. bó bá wò ó Bó bá torí yúnífọ́ọ̀mù yẹn torí bó ṣe rí ẹni tó torí yúnífọ̀mù yẹn ọ̀tọ̀ ní nǹkan tó lọ, ọ̀tọ̀ ní nǹkan tí ẹ̀mí ẹ̀ ń fẹ́ ọ̀pọ̀ ní nǹkan tí ẹ̀mí ẹ̀ fẹ́. tí ò bá ti jọra wọn máa ṣe pa ara wọn ni. Tí ò bá ti jọra wọn máa ṣe pa. Àmín. Fatiha. الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. ومن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وإذا سألك عبادي أني فإني قريب أجيب دعوة الداع إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم والآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار